Ìṣàwárí omi Olúmirin. Gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú nígbà tí a sọ̀rọ̀ ìtàn ìlú Ẹ̀rìn-Ìjẹ̀ṣà wípé omi tí wọ́n rí lóòrèkóòrè jẹ́ ọ̀kan pàtàkì lára ìdí tí Àkínlá àti àwọn ènìyàn rẹ̀ fi tẹ̀dó sí ibi tí à ń pè ní Ẹ̀rìn-Ìjẹ̀ṣà lásìkò yìí. Olúlé orí òkè ni wọ́n ń pe omi yìí nígbà náà. Ìdí ni wípé orí òkè lomi ọ̀hún ti ń ya sílẹ̀. Bí wọ́n bá wá fẹ́ júwe bí wọ́n ti ń rí omi, wọ́n á júwe rẹ̀ gẹ́gẹ́ bí olúlé orí òkè. Àmọ́ nígbà tí ó di ọdún 1959 ni ọba Àkínlá Stephen Adéọ̀ṣun ni wọ́n pa orúkọ rẹ̀ dà kúrò ní olúlé orí òkè tí wọ́n ti ń pè tẹ́lẹ̀, tí wọ́n sì ń pè ní Olúwàmírìn. Èyí ò ní wípé bí olúwa míì gan ni kinní ọ̀hún, torí pé yàtọ̀ sí wípé wọ́n rí omi lò lóòrèkóòrè, ó tún jẹ́ omi tí kì í gbẹ. Tòjò tẹ̀ẹ̀rùn ni wọ́n rí omi lò. Àsìkò táwọn ìlú míì bá ń ṣáná ní ká fún omi, gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ó làwọn ará Ẹ̀rìn làwọn ń gbáyé tiwọn. Olúwàmírìn yìí tí ọba Stephen Adéọ̀ṣun wá pè lọ́dún 1959, òun ni wọ́n padà tí wọ́n ṣe àgékúrú fún gẹ́gẹ́ bí Olúmirin, eléyìí tó di orúkọ tí à ń pe omi náà títí di ìsinyìí. Ẹ rí i pé bí ẹ bá lọ sí ìlú Ẹ̀rìn-Ìjẹ̀ṣà, eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ Orí-Adé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Olúmirin ni wọ́n ń pe omi ọ̀hún, Olúwàmírìn. Eléyìí ni wọ́n ṣe àgékúrú ẹ̀ sí Olúmirin. Ìpàdé wa tó di ní ọjọ́ mi, ọjọ́ ire. Bẹ́yìn ò bá tí ì darapọ̀ mọ́ wa lójú òpó yìí, ẹ gbìyànjú ẹ darapọ̀ mọ́ wa. Ìyẹn olórí pàtàkì tẹ́ ẹ lè ṣe fún wa lójú òpó ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Ẹ ṣeun púpọ̀. Ire o, ire kàbìtì fún gbogbo wa.